A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Attorney General of the Federation àti Mínísítà àná fún ẹ̀ka ìdájọ́ Abubakar Malami ti ké gbàjarè lórí èròǹgbà àjọ agbófinró àti tún fi ọwọ́ ṣìkún òfin mú un lọ́gán tí ó bá gba ìyọ̀ǹda pẹ̀lú wípé ilé-ẹjọ́ ti gba béèlì rẹ̀. Nínú àtẹ̀jáde àná láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Mohammed Bello Doka ni Malami ti ṣe ẹ̀sùn wípé ikọ̀ agbófinró ìjọba pàápàá jùlọ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti ń dọdẹ rẹ̀ ní agbègbè ọgbà ẹ̀wọ̀n Kùjé láti náwó gan-an ní kété tí ó bá gba ìyọ̀ǹda. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn tí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá gba ìyọ̀ǹda Malami ṣùgbọ́n wọn kò bu ọ̀wọ̀ fún ìyọ̀ǹda yìí bí àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu EFCC ṣe kọ̀ àti yọ̀ǹda rẹ̀. Ìgbésẹ̀ tí àwọn tí Malami ṣe àpèjúwe wípé wọ́n mọ̀ọ́mọ̀ ń fòòró ẹ̀mí rẹ̀ lórí ìpinnu ilé-ẹjọ́. Àtẹ̀jáde ọ̀hún tẹ̀síwájú wípé ìwádìí tí ó tó ikọ̀ agbẹjọ́rò Malami lọ́wọ́ ṣe àfihàn èròǹgbà àti mú Malami lórí ohun tí kò jọ ẹ̀sùn tí wọ́n ń gbọ́ lọ́wọ́ lẹ́yìn tí ó bá gba ìyọ̀ǹda. Wọ́n ní ìgbésẹ̀ ká máa gba ìyọ̀ǹda lórí pépà kí wọ́n tún máa ṣètò ẹ̀sùn mìíràn ṣe àpèjúwe ìtàbùkù lórí òfin àṣìlò agbára. Ọ́fíìsì Malami fi ẹ̀hónú wọn hàn wípé irúfẹ́ ìgbésẹ̀ báyìí kò lè mú ará ìlú ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀ka ìdájọ́. Bákan náà ni wọ́n ṣe ìkìlọ̀ lórí ààbò Malami, ìdílé àti àwọn òṣìṣẹ́ rẹ̀. Wọ́n fi kún un wípé AGF àná ti ṣetán àti jọ̀wọ́ ara rẹ̀ fún àṣẹ tí ó bá ní í ṣe pẹ̀lú ilé-ẹjọ́ àti ẹ̀tọ́ ọmọnìyàn lábẹ́ òfin bí wọ́n ti ké sí àwọn aláṣẹ tí ọ̀rọ̀ kàn, ẹgbẹ́ ará ìlú àti àjọ ilẹ̀ òkèèrè kí wọ́n máa bá wọn tọpinpin bí ẹ̀sùn ṣe ń lọ sí, kí wọ́n rọ àjọ agbófinró kí wọ́n tẹ̀lé gbogbo ìlànà tí ilé-ẹjọ́ bá là sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Abẹ̀ṣẹ́kù-bí-òjò Anthony Joshua ti fi àtẹ̀jíṣẹ́ ẹ̀dùn ọkàn rẹ̀ léde lórí ọ̀rẹ́ rẹ̀ méjèèjì tí wọ́n di olóògbé ní ọjọ́ 29 oṣù Kejìlá nínú ìjàmbá ọkọ̀ tí ó wáyé ní ìpínlẹ̀ Ògùn, bí ó ti fi ìbànújẹ́ àti ìmoore rẹ̀ hàn sí àtìlẹ́yìn tí wọ́n fi hàn sí mọ̀lẹ́bí ọ̀rẹ́ rẹ̀ Shina Gami àti Lateef Ayọ̀délé. Nínú àtẹ̀jáde rẹ̀ òní lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Joshua ti ṣe àfihàn ìyàlẹ́nu rẹ̀ sí òfò bí ó ti yànnàná pàtàkì wọn lára rẹ̀. Joshua kọ wípé ẹ ṣeun fún ìfẹ́ àti ìtọ́jú tí ẹ fi hàn sí àwọn arákùnrin mi. Òun kò mọ bí wọ́n ṣe pàtàkì tó, òun á kàn máa rìn pẹ̀lú wọn, máa ṣe ẹ̀fẹ̀ láì mọ̀ wípé Ọlọ́run fi òun pamọ́ sáàárín àwọn èèyàn pàtàkì. Ó ṣe àfihàn bí ikú wọn ṣe le tó fún un àti mọ̀lẹ́bí wọn. Bí ó ti ní fún 100% ni ó fi le fún un, ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ fún mọ̀lẹ́bí wọn. Òun ní ọkàn líle, òun sì ní ìgbàgbọ́ wípé Ọlọ́run mọ ọkàn wọn, kí Ọlọ́run ṣàánú fún àwọn arákùnrin rẹ̀. Ìròyìn jábọ̀ wípé àìpẹ́ ni Joshua ṣe àlàyé lórí ikú ọ̀rẹ́ rẹ̀ méjèèjì pẹ̀lú ẹ̀dùn ọkàn níbi ìjíròrò pẹ̀lú UFC star Kamaru Usman. Ó ṣàlàyé bí ikú wọn ṣe wáyé tí ó ní ọ̀kan jókòó síwájú ọkọ̀, ìkejì jókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ lẹ́yìn ọkọ̀. Àwọn méjèèjì di olóògbé. Òye ikú ọ̀hún kò tíì yé òun tó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ National Democratic Coalition (NADECO) ẹ̀ka orílẹ̀-èdè USA ti ké sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó tètè júwe ilé fún Mínísítà ìlú Àbújá Nyesom Wike gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti fi fòpin sí rògbòdìyàn òṣèlú tó ń rúgbó bọ̀ ní ìpínlẹ̀ Rivers. Pro-Democracy Group yìí tún rọ ààrẹ kí ó kéde ìlú òfararọ olóṣù 6 ní àwọn apá ibì kan ní ẹkùn àríwá orílẹ̀-èdè tí ìkọlù àwọn adàlúrú ti ń wáyé, bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé ètò ìdìbò kò lè wáyé ní agbègbè tí àwọn adàlúrú ti gbàjọba síwájú ìdìbò ọdún 2027. Nígbà tí ó ń sọ̀rọ̀ lánàá ní ìlú Port Harcourt, ààrẹ àti ọ̀gá àgbà fún NADECO USA Dr. Lloyd Ukwu ṣe ẹ̀sùn wípé
ìgbésẹ̀ Wike ló ń dá rògbòdìyàn sílẹ̀ ní Rivers bí ó ti ní àlàáfíà yóò jìnnà sí ìpínlẹ̀ àyàfi bí wọ́n bá dá sẹ̀ríà fún Wike. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ukwu, yíyọ Wike nípò yóò ṣe àfihàn wípé ààrẹ kò lọ́wọ́ nínú gígàba tí Wike ń gàba lórí ọ̀rọ̀ ìṣèlú ìpínlẹ̀ Rivers kí ààrẹ tètè kì í nílọ̀ nítorí òṣìṣẹ́ rẹ̀ ni. Ukwu fi kún un wípé ìgbésẹ̀ ìyọnípò lákòókò tí ààrẹ rẹ ìrìn-àjò lọ ilẹ̀ òkèèrè túbọ̀ ṣe àfihàn ìgbésẹ̀ oníkíákíá nítorí bí ìpínlẹ̀ Rivers bá wó àwọn á mú ààrẹ sí i bí ó bá kọ̀ àti gbé ìgbésẹ̀. Lórí ààbò orílẹ̀-èdè, adarí Nàndẹ́kò ní ìjọba tiwantiwa ń kojú ìṣòro ńlá látàrí ètò ààbò tó mẹ́hẹ ní ẹkùn àríwá. Báwo ni aráàlú ṣe fẹ́ dìbò ní agbègbè tí agbésùmọ̀mí ń darí? À ń sọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2027 lẹ́yìn tí a ti kùnà àti dáàbò bo ẹ̀mí àti dúkìá. Èyí ń wáyé bí ẹgbẹ́ ìjọ INEC àti ẹ̀ka ọ̀dọ́ ìjọ Youth Council (IYC) ṣe ń ké sí ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers kí wọ́n bẹ́gi dí ìgbésẹ̀ ìyọnípò tako gómìnà Siminalayi Fubara. Níbi ó ti ń sọ̀rọ̀ lónìí ní ààrẹ IYC, ọ̀jọ̀gbọ́n Benjamin Okaba ti ṣe àpèjúwe ìgbésẹ̀ ìyọnípò yìí ní ọ̀rọ̀ tí kì í ṣe ti ilé ìjọ nìkan ṣùgbọ́n fún ìjọba tiwantiwa bí ó ti rọ gbogbo alátìlẹyìn ìjọba tiwantiwa kí wọ́n má fi ààyè gba èyí. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀rọ̀ yìí ti níyanjú tẹ́lẹ̀ lẹ́yìn ìkéde ìlú òfararọ olóṣù 6 tí wọ́n fi jáwé gbélé-ẹ̀ fún gómìnà àti igbákejì rẹ̀ bí ó ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí bí ìgbésẹ̀ yìí ṣe fẹ́ gbérí padà. Ààrẹ IYC Dr. Alaye Theophilus náà rọ ilé ìgbìmọ̀ kí wọ́n gbájúmọ́ àwọn ibi wọ́n ti ṣe ẹ̀sùn wípé gómìnà ná owó ìlú láìsí ìbọwọ́lù ju kí wọ́n máa gbé ìgbésẹ̀ ìyọnípò lọ. Ó ní kí wọ́n fún Fubara láǹfààní àti parí sáà rẹ̀ nírọ̀rùn nítorí irúfẹ́ fàákájà ọlọ́jọ́ pípẹ́ báyìí á máa mú ìrora bá ará ìpínlẹ̀ Rivers. Theophilus ní Fubara ti gbé oríṣiríṣi ìgbésẹ̀ lórí iṣẹ́ àkànṣe tí ó lè mú ìdàgbàsókè bá ìpínlẹ̀. Àsìkò fún ìṣèjọba rèé, kì í ṣe àsìkò fún ogun. Bákan náà ni ó fi ẹ̀sùn kan ilé ìgbìmọ̀ wípé wọn kò gbọ́rọ̀ sí ààrẹ Bọ́lá Tinubu bí ó ti rọ̀ wọ́n kí wọ́n bu ọ̀wọ̀ fún ọ́fíìsì ààrẹ kí wọ́n sì fi ẹjọ́ tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sùn àṣemáṣe sun ààrẹ fúnra rẹ̀. Lára àwọn tí ó tún ṣe lòdì sí ìgbésẹ̀ ìyọnípò yìí láti rí ẹgbẹ́ APC ní ìpínlẹ̀, alukoro PDP àná ní ìpínlẹ̀ Honorable Sidney Tambari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.